Ìpínlẹ̀ Èkó àti Ògùn gba kọmíṣánná ọlọ́pàá tuntun. Iléeṣẹ́ ọlọ́pàá ilé wa Police Service Commission lábẹ́ àkóso ọ̀gá ọlọ́pàá pátápátá IG Usman Alkali Baba ti pàṣẹ ìyànsípò kọmíṣánná ọlọ́pàá tuntun fún ìpínlẹ̀ Èkó CP Ìdòwú Owóhùnwá àti ìpínlẹ̀ Ògùn CP Emeka Frank Mba bí ètò ìdìbò ṣe kù ọ̀sẹ̀ méjì yìí. Ọ̀rọ̀ yìí ló wà nínú ìkéde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ CSP Olúmúyìwá Adéjọbí fi léde lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ keje oṣù kejì yìí lórúkọ ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá ọ̀hún. Ìdòwú Owóhùnwá ni yóò gbaṣẹ́ lọ́wọ́ kọmíṣánná Èkó Sylvester Abiodun Alabi, ẹni tí wọ́n ti fún ní ìgbéga sí ipò Assistant Inspector General AIG. Wọ́n sì ti ní kó máa lọ ṣàkóso ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá AIG Zone 2 lẹ́kọ̀ọ́. Frank Mba tó ti fìgbà kan jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti alukoro iléeṣẹ́ ọlọ́pàá àpapọ̀ l'Àbújá ni yóò gbaṣẹ́ lọ́wọ́ CP Lánrè Bánkọ́lé lábẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. Adéjọbí ní lẹ́yẹ òsọ́kà ní àyípadà àti ìyànsípò tuntun wọ̀nyí yóò bẹ̀rẹ̀ iṣẹ́. Ó sì rọ àwọn lọ́gàálọ́gàá yìí láti lo ipò wọn dáadáa kí ìtẹ̀síwájú àti àyípadà rere lè túbọ̀ bá iléeṣẹ́ ọlọ́pàá káwọn aráàlú sì lè gbádùn ètò ààbò tó gbé pẹ́ẹ́lí sí i. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.